بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله innamal amalu binniyat. A dúpẹ́ fún Ọlọ́run torí Ọlọ́run bá náà lè kọ́kọ́ máa dúpẹ́ fún, òun náà lè kọ́kọ́ máa kí nínú gbogbo nǹkan, gbogbo ohun tó wù kéèyàn ó rí kéèyàn ó jẹ́, òun náà lákọ̀ọ́kọ́ máa kí láàsì máa dúpẹ́ fún. A tọrọ àlékún ìkẹ́ àti gẹ̀ fún ọ̀gá wa síwájú wa náà wa Muhammad, gbogbo àwọn àlùfáà wa Ọlọ́run bá wa, àwọn tó wà láyé Ọlọ́run bá wa dúró tì wọ́n, àwọn tí wọ́n ti kú Ọlọ́run bá wa kẹ́ wọn, àwọn òbí wa tí kú Ọlọ́run bá wa kẹ́ wọn, àwọn tán wà láyé bá wa dúró tì wọ́n. Mo kí bàbá wa ọba olóríire, bàbá wa ó débẹ̀ ó dẹ̀rọ̀, bàbá wa dékílékún, bàbá wa atọ́ba tẹ́lẹ̀, bàbá wa ìlú fẹ́mi lóyè, ọba wa tí mo fi tọ̀tọ̀ dákọ̀ wọn, ọba wa ọba olóríire, ọba Gandhi Afọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ kẹta, kábíyèsí o, ọba olóríire, ọba tí ń gbayì káàkiri gbogbo ayé. Bàbá mo kí yín, àlékún ìyọ́nú Ọlọ́run, àlékún àdúrótì Ọlọ́run, Ọlọ́run bá wa ṣe fún ọba Gandhi. Ìlú Ògbómọ̀ṣọ́ ti ń dá afẹ́fẹ́ pé ti ń dá ti ń fẹ́, Ọlọ́run jẹ́ ó dá kanlẹ̀. Nígbà ayé tí ń yí Ọlọ́run gbogbo tó ti àwọn gbogbo oore tó ti sọnù fún Ògbómọ̀ṣọ́ ti pẹ́, Ọlọ́run bá wa darí ẹ̀ padà wá, bá wa darí ẹ̀ padà wá. Good afternoon sir, ọ̀gá mi sir, Mr. Akamu Idowu, bá mi share program ẹgbẹ́ tí máa ń ṣe, ẹ share rẹ̀ sínú tó yẹ kẹ́ share rẹ̀ sí. Bàbá Gandhi Afọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ the third, bàbá bẹ́ẹ̀ tí ń gbayì káàkiri gbogbo ayé òun náà ni ẹ máa gbayì lọ, Ọlọ́run ní jẹ́ ẹ tẹ́ láíláí. Ẹni bá ní ẹ tẹ́ lómi àtẹ́, ẹni bá ní ẹ tí lómi àti nǹkan kan ò ní ṣàlàáfíà yín. Bàbá tó ń lọ sí ìrìn àjò lánàá, wọ́n tún wá fi ẹ̀bùn ńláńlá lẹ́yìn ìgbà tí bàbá ra mọ́tò fúnra wọn. Ẹ̀gbọ́n nígbà tí mo pe bàbá ní ọlá ń bí wọn nínú, nígbà tí bàbá ra mọ́tò, àwọn kan fẹ́ kú, wọ́n fẹ́ forí sọlẹ̀, inú ń bí wọn. síyẹn sẹ́yìn ra mọ́tò ni, mọ́tò táwọn tí ọmọ tí ò tiẹ̀ jọba gan ra mọ́tò 100 million 500 million, tí kábíyèsí wa ra mọ́tò tẹ ń kálukú wá fẹ́ kú dálẹ̀. La ilaha illallah, ọba ìlú ra mọ́tò, inú ń bí ọmọ ìlú bí ibà sọmọ àlè. Ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Tọ́ Ọlọ́run tó wá sórí ńlá fún bàbá, ibi àwọn ọmọ tí ń ṣe ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ tí bàbá lè kí ní sáìdì àpò kẹyọ Ọlọ́run, wọ́n tún wá fún bàbá ní ẹṣin gàǹgàló kútúpà, ẹṣin gàǹgàló. Ẹ bá máa ń ṣàdúrà pé ẹṣin ọba ó jẹ́ kó pé báyẹn ọba ò tí ì ní ẹṣin tá à ń gùn, àmọ́ à ń ṣàdúrà kalẹ̀ ni. Ẹṣin ti wá wọlé, àbá wá fún bàbá lẹ́ṣin funfun nífà, ẹṣin tí ò ní àbàwọ́n, ẹṣin funfun tó gbádùn, àwọn ẹṣin multi-millions tí gbọ́ ni wọ́n tún fi ta bàbá lọ́rẹ pé bàbá ẹ̀bùn ní o, ẹ máa gbẹ̀yìn ò lọlé. Bàbá ẹṣin tẹ́ gbàùn kò ní gbẹ̀yìn ṣubú, ẹ máa gun gbayì ni. Gbogbo àwọn tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ náà, ìlú Ògbómọ̀ṣọ́ ó gbé gbogbo wọn, Ògbómọ̀ṣọ́ ó gbé kó wa wọn, Ọlọ́run ó dùn ó kéré oko délé, wọn ò ní kú sájò. Àwọn ọmọ kí n kú oríire bàbá Gandhi, ẹ kú oríire, congratulation. Ibi àwọn nǹkan tí ń ṣẹjọ́ lọ́wọ́, bàbá tó ń gba ẹ̀bùn àbẹ́rẹ́ rí nǹkan, wọ́n ní bá ti wáyé páàrí láàrí, bẹ́yìn ti kọ́ tí nínú bàbá Gandhi. Ọlọ́run di ẹ̀ ló pẹ́, ọlá ànábì lọ́dọ̀ Ọlọ́run bá àbíṣọ́ ẹ̀ṣọ́ yín. Gbogbo tí ń jẹ́ ọmọ ojúlówó ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́, gbogbo yín ni mo kí. Mo kí brother mi Rotimi Emmanuel, happy birthday to you sir. I think today is your birthday. I saw it on your page. Today is your birthday.
Mr. Rotimi Emmanuel Adékọ̀mí inú àwọn fáǹsì bàbá wa kábíyèsí ni wọ́n, inú àwọn ọmọ Ogbomosho ni wọ́n, inú àwọn olóríire ni wọ́n. Mo kí n pé happy birthday to you, long life and prosperity. Gbogbo àwọn bá ti jẹ́ fáǹsì wa tó bá ti ń ṣe bá ti mọ̀ pé ń ṣe birthday a mọ̀ kí gbogbo ẹ bá wa ṣàdúrà fún yín. Ọlọ́run ní jẹ́ kẹ́ fi lè ṣe àṣemọ́, eléyìí ò ní jẹ́ àṣemọ́ fún yín, ẹ tún ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, long life and prosperity. Àkú oríire ọjọ́ ìbí. Kéèkì birthday wa wá di ẹ̀yìn ètò kẹ́ sẹ́ndì ẹ̀ sí wa kò ní bàjẹ́. Gbogbo ojúlówó ọgbọ́n Ògbómọ̀ṣọ́ ni mo kí, gbogbo yín ni mo kí. Ẹ kú ọ̀rọ̀ ìlú, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa. Mo kí gbogbo wa láti ìhà yín dé òkè òkun pé àlàáfíà Ọlọ́run, ìyọ́nú Ọlọ́run àti orí ajẹ́ǹjẹ́ tán kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa ní gbogbo ibikíbi tí a bá wà. Àwa tá wà nílùú lókè òkun, Ọlọ́run jẹ́ kéré òkú délé. Àwa tá wà nílé náà, Ọlọ́run má jẹ́ kí ilé ó lé wa, jáà ní orí tí wá ṣe, má jẹ́ ojú àwọn tó lù wà lókè ká tó rí pàmò ráyé sí ká tó jẹun. Ọlọ́run kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa. Ògbómọ̀ṣọ́ jó ṣe kíni jó dùn fẹ́ ẹnìkọ̀ọ̀kan wa. Kí n má pọ̀ lọ́rọ̀ lórí ọjọ́ ti lọ. Èyí tí mo mú wá, ẹ rí pé ẹ bá wojú screen mi, mo ní another chance for Imam Taliat to go in peace. Ọ̀rọ̀ yẹn ó fẹ́ kí díẹ̀ lọ́dún ẹni tí ò bá lágbòye, yóò fẹ́ rí bákan lọ́dọ̀ àwọn tí wọn ò bá mọ núrù níwọ̀nba. Ṣùgbọ́n Ọlọ́run wọlá àníyàn táwa fi ń ṣe, táwa fi ń sọ, Ọlọ́run kan san wá lẹ́san. Kí ló fà á tí mo fi pè bẹ́ẹ̀? Nọ́mbà tí mo fi sórí Facebook yẹn tí mo pè nọ́mbà mi nìyẹn, mi ò fi síbẹ̀ kálíbà pè mí lórí ètò. Lẹ́yìn ètò WhatsApp nọ́mbà mi nìyẹn. Is either you want to advise us or you want to maybe méjì náà ni inú àwọn tí ó àbáyá ó fẹ́ ó ní nǹkan tó pé ó fẹ́ fún mi, ó fẹ́ bú mi àbó fẹ́ sọ nǹkan kan, mo fi nọ́mbà yẹn síbẹ̀. Ìyáàfin Rónkẹ́ Adéyẹmọ, I greet you. Ògúntójí Matthew, I greet you sir, welcome. Ẹ ṣé káàbọ̀ sórí ètò. Ẹ jẹ́ ká jọ ṣe program yìí, ẹ má kó lórí ètò, ẹ ká jọ ṣe kó lè bá a lọ ká tó mọ bá wa share rẹ̀. Ẹ share rẹ̀ márùn mẹ́wàá ẹ share sáwọn group kó lè bá débi tá fẹ́ kó dé. Another chance for Imam Taliat to go in peace. Bí Ọlọ́run bá ń sori fẹ́ dàǹgbà mi ẹ̀dá kì í mọ̀. Bọ́lọ́run bá sì ní tó bá nífẹ̀ẹ́ dàǹgbà mi ẹ̀dá kì í mọ̀, torí èròǹgbà tiwa ní táwa fẹ́ fúnra wa, ní tọ́lọ́run fẹ́ fún wa, ní táwa fẹ́ fúnra wa yóò wá kún wa lójú, àní ríran ní tọ́lọ́run bá fẹ́ fún wa. Nígbà tí à ń gbọ́ ọ̀rọ̀ court, ẹjọ́ wà ní kóòtù nítòótọ́, àná ló yẹ kí wọ́n dá ẹjọ́ kan, wọ́n tún ṣe kíni, wọ́n tún ti sún síwájú. Àná wọ́n sún ẹjọ́ kan síwájú lánàá, inú ẹjọ́ tí Imam Taliat gbé lọ sí court. Ẹ máa wo tí wọ́n fi pè ní another chance o. Èní ń kún mọ́ ẹjọ́ mi tó tún wà ńlẹ̀, ó tún ti sún náà síwájú. Wá ṣe tí wọ́n ń sún síwájú báyìí. Bí wọ́n ti wá ń sún síwájú yẹn, ta ni Ọlọ́run fi ń ṣe wáàsí fún gan? Ta ni Ọlọ́run fi ń wọ́ọ̀nù ta ni Ọlọ́run fi ń bá wípé kó tó jù? Nígbà tèmi wá ronú tí mo wọ Ọlọ́run sùn, mo ní kò sẹ́ni tó Ọlọ́run fi kíní yìí favour tó ju Imam Taliat lọ. Àbẹ́ bá lè gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa, gbogbo ẹ̀yin followers Imam Taliat, bẹ́ bá lè gbọ́ yé. Advice ni o. Ṣé rí oore pọ̀ nínú ayé yìí? Ntọ́lọ́run lè ṣe fẹ́ dà ń bẹ tó pọ̀ nílé ayé yìí. Àánú Ọlọ́run pọ̀, ilé Ọlọ́run ọba ó tẹ́jú. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni, ẹ dákun, tí a bá gbà pé àánú Ọlọ́run bá pọ̀, oore Ọlọ́run bá pọ̀ lórí ilẹ̀, tí kó wá náà lè tún jàǹfààní, tó bá lé ọ́n bì kan, tó bá tún kọrí bì kan, ilẹ̀ tún pọ̀ ńbẹ̀. Èyí tí mo pè ní chance ni pé bí wọ́n ti ṣe ń sún ẹjọ́ yìí síwájú yìí, àkọ́kọ́ ni pé kò sí bọ́ ti lè sún tó, a lè sọ irọ́ di òótọ́. Ẹ gbọ́,
ìmáàmù sọ̀rọ̀ kanjọ́ kan pé wọ́n lẹ́nìkan sọ pé bí wọ́n ti máa sún ẹnìkan sọ pé ẹnìkan sọ fún mi wọ́n ní ìmáàmù sọ yí pé bí wọ́n ti máa sún ẹjọ́ nìyẹn tí àwọn fi lo tẹ̀ náà tí wọ́n tán rárá o ọlọ́run kì í àwọn adájọ́ lè máa sún fa ọlọ́run lásìkò tí ó dájọ́ tiẹ̀ adájọ́ ayé lè máa sún síwájú ní táwọn ní kápá láti ṣe nìyẹn àmọ́ adájọ́ ọ̀run fúnra rẹ̀ ọlọ́run bá tó níwá tí kì í gbé àrífẹ́lẹ́bi tí kì í sì gbé ẹ̀bí fáláre tó sì mọbi tí ó yanjú tí kì í sì sálábòsí òun mọ̀gbà tí ó fi dájọ́ òun sí o àmọ́ bí ọlọ́run ti ní káwọn adájọ́ ayé ó máa sún síwájú ń sọ fún yín pé ààyè sì wà láti tọ́mọlúàbí rẹ ṣe èmi ò bá advice yín ìmáàmù ẹ gbé kínní òun lẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò sí tó lé ń bẹ́ẹ̀ níjọ́ tí wọ́n yọ Sàmísù Làmídò tí wọ́n yọ kúrò lórí oyè ó kú òun bẹ́ẹ̀ with respect pẹ̀lú àpọ́nlé kódà convoy ló gbé Sàmísù Làmídò kúrò níbẹ̀ ṣùgbọ́n jẹ́ sọ fún yín nígbà tó kú òun bẹ́ẹ̀ tí ò pè wọ́n lẹ́jọ́ tí ò bá wọn fa wàhálà ó lo ìjẹ́ni ọlọ́run ó kú òun bẹ́ẹ̀ ó lo ìjẹ́ni ọlọ́run ọba yẹn ọlọ́run náà wá fi rẹ̀ hàn pé mo kún ọ lọ́wọ́ pọ̀ gbà fún dájú èmi ọlọ́run mo kún ọ. wọ́n yọ mọ́mù kan l'Àbújá ń jò ní ìkọ̀sáriwo Àbújá táwọn oníwèé yọ mọ́mù ìmáàmù tán bá yọ ní kó lo ìjẹ́ni ọlọ́run nípa pé ìbẹ́yìn ilẹ̀ yọ mí bọ́lọ̀wọ̀n bá yọ mí sẹ́ńkọ́ kọ́lọ́wọ́n mọ́ yọ wá níṣẹ́ ní kókó bọ́lọ̀wọ̀n bá ṣàánú èèyàn ó là ń du ìmáàmù fún gbogbo àwọn tí wọ́n ń kọ́ ẹ wo àfa Muhammadu Rasulullah kọ́ lọ́ du ìmáàmù ọkọ̀ mọ́sálásí tiẹ̀ nítẹ̀yìn bá kọ́ tó jẹ̀mọ́mù ń bẹ̀ ta ni ó wà bọ̀ ọ̀dùn ta ni ó lè ọ́ ń bẹ̀ nítọ́ ọkọ̀ fún rẹ tọ́lọ́ ń ṣàánú rẹ̀ mi ti jókòó nísìn ń gbàdúrà kọ́lọ́hún ṣàánú mi kémi ọkọ̀ mọ́ṣáláṣí tèmi kí n máa ṣe bọ́ dáwọ́là tèmi ń bẹ̀ ni ń gbàdúrà kí n lọ mọ́ sọ́ọ̀bì kan kí n lọ mọ́ báwọn dùbì kan bẹ̀ kan náà. Rasulullah kọ́ mọ́ṣáláṣí multi-millions ó fi millions of naira ra ilẹ̀ ó kọ́ fún rẹ̀ ta ni ọba dùn. àfàwà Ayatollah àmì ọlọ́run Muhammadu Jami Sanusi àfà kọ́ mọ́ṣáláṣí fún rẹ̀ ta ni ọba dùn kọ́ mọ́ ṣèmọ́mù. bàbá wa ọ̀tẹ́ láìpẹ́ yìí náà àwọn náà ṣe bẹ́ẹ̀ wọ́n kọ́ mọ́ṣáláṣí ta ni ọba dùn ní pé kì í ṣe tiẹ̀ kí ló tààfin tí ó mú fìtí náà sọ́run wa tààfin lẹ̀ ká mú ọlọ́run fúnra rẹ̀ èyí tá à ń wí nísìnyí èyí tó wá tún jẹ́ ọ̀tá ìmáàmù tí sì ń pèrè lọ́rẹ̀ẹ́ yóò tún mọ́ sọ fún wa pé ẹgbẹ́nu sọ̀hún sẹ́mi ni mo jẹ́ ọ̀tá ìmáàmù àbíwọ̀ tó ò lè sọ òótọ́ ọ̀rọ̀ alákùnmúròn kúlùlà akáwọlá ọ̀kánà múran bó tọrọ bó tu kó ti korò tó wà máa sọ ni tẹ́ẹ̀sì ń lọ nínú àwọn tí wọ́n ń gbé nínú àwọn tí wọ́n ń sọ òtítọ́ tí wọ́n wà lẹ́yìn kí ló mú bàjẹ́ ẹ̀ lọ ń tẹ́rẹ́tì àwọn òbí wọn nulẹ̀ ẹ̀ lọ ń tẹ́rẹ́tì wọn kàn bá sọ̀rọ̀ mọ́ báwo sì lèyìn ó ṣe wá rí kó bí onílágbámọ́ ṣe nǹkan mọ́ kó sì máa ṣe yóò fẹ́ rí yóò fẹ́ rí ìyọ́nú òbí rẹ̀ àmọ́ kì í ṣerú èmi o ara o èyí tí ẹ̀ níyà láyé máa ń bẹ̀jẹ̀ tẹ́tì ẹ̀ fi tírẹ́tì ọlọ́run tó wá sí gbogbo àwọn tó jẹ́ ẹ̀jẹ̀ mi ni wọ́n sọpọ́ọ̀tì òtítọ́ gbogbo wọn ni wọ́n wà lẹ́yìn òdodo orí ọlọ́run bá pọ̀ dandan ni kọ́ ni kéèyàn ó jókòó sórí olóore bọ́ ọ bá ṣe sùúrù tó bá gbà fọlọ́run ọlọ́run ó sùúrù tọrọ tiẹ̀ náà fún wọn náà kódà kẹ́yàn kan lọ kọ́lọ́run ṣàánú èèyàn kan kó fi ọlá rẹ̀ rún ẹ lójú àìní ayọ̀ ọkàn àìní ìgbà fọlọ́run lórí tọ́lọ́run bá ṣe fún wa làáfin máa ń tojú bọ léèkì làáfin máa ń rán ogún ológun yẹn làáfin máa ń fún tọ́lọ́run bá fún wa táàfin máa ń náwó rí bẹ́yẹn bá lè ní ayọ̀ ọkàn sì ti ń bẹ lọ́wọ́ ẹ̀ téèyàn sì ní tẹ́lọ́rùn ń tọ́lọ́run bá fún un tí yóò tó padà wá ṣẹ́kù mọ̀nà. bẹ́ẹ̀ tí àwọn èèyàn náà lè tírẹ́tì àwa kò yín o tí ẹ̀ lè tírẹ́tì mi náà kí n má sọ fáktì báwo ní ti máa sọ òótọ́ ọ̀rọ̀ tó ní kí n dákẹ́ lọ́gbà táwọn tí ń parọ́ tẹ̀ ní wọ́n dákẹ́ tẹ̀ ń kún irọ́ lọ́wọ́ so báwo ní ti máa wá sọ ohun tí ń jẹ́ òdodo tó ní kí n dákẹ́ it's not possible
àfáà wa náà ló bá wọn sọ lẹ́san lórí wọ́n gbìyànjú agbára wọn àmọ́ ẹ lọ ń fi àwọn òbí rẹ̀ tírẹ́tìn rẹ̀ nínú àwọn tí ń sòtítọ́ ní dákọ̀ àfáà náà wá jáde ń tọ̀ mo bẹ̀ yẹn má bínú èmi kọ́ torí ìṣẹ̀ èèyàn ń ṣe wá ní má bínú ń ṣe mo wá sọ fáktì fún yàn kó má bínú ṣe wá sọ ṣùgbọ́n àfáà náà wọ́n lo ìbẹ̀rù àwọn òbí kì í sì ṣe tójó kọ́ àṣẹ Ọlọ́run ni pé ajé á pa àwọn òbí wa lé mo kàn yà síbẹ̀ ẹni bàbá ti ń sọ òótọ́ ọ̀rọ̀ ẹ̀ sì mọ ní adákẹ́ ẹlòmíì ó pàdé mi lójú ọ̀nà yóò ní pé àròsọ fi ṣé bàbá rẹ̀ ń jọba ni àjọba ń lé wá ń tòótọ́ àwa sì kọ́ láàjẹ chief imam àmọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí ẹni bá ti ní kọ̀ọ̀kan òun tó sì jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ á ju ọmọ àlè fún gbogbo ẹ̀dá tó jẹ́ gbogbo ayé ẹ̀ nìkan ní rán báyé tiẹ̀ ó ṣe dá nìkan ní rán bóun sì fọkànbalẹ̀ tí ò rán ìfọkànbalẹ̀ àwọn míì náà kò pé lẹ́dà a lè pé lẹ́dà a lè pé lórí ire bó bá sórí ire ìwọ náà jẹ́ káwọn èèyàn míì náà ò sí kíni kọ́kàn tí wọ́n náà balẹ̀ bó bá tiẹ̀ níkàpá sọ wọ́n dì àmọ́ náà lè ṣiṣẹ́. so bọ́lá ń bá ṣàánú èèyàn tó bá ní nǹkan tiẹ̀ ìwọ ló máa jà sí nǹkan ó ní nǹkan sí. ní ìjọ tí ọ̀rọ̀ yẹn ti wá ṣẹlẹ̀ ìmáàmù yẹn náà wò níjọ ẹ ti wà lórí àlífà ìsinmi wo gan ìsinmi wo gbé lórí Facebook ó kọ yín fa àwọn tí ó kì í kí yín àwọn tí ó bú yín. èmi mi ò wá insult anybody. I just came for the advice. I came to advise you. ẹ bá wò pé ẹ ti ń sọ̀rọ̀ yìí ta nínú ayé mo lè má jẹ nǹkan nínú ayé àmọ́ ọba ti ń gbẹnu mi ń sọ̀rọ̀ ju gbogbo nǹkan lọ òun ló dá mi ló dá gbogbo yín o òun náà ni ó sì padà gbé ọ̀rọ̀ wọn síbi tó bá wù bẹ́ẹ̀ bá ti gbọ́ táwọn wí yóò ní padà fi ara rẹ̀ hàn kó wá kí ló lé bí ìmáàmù jíjẹ kí ni oore wo ní bẹ́ẹ̀ ń bí ìmáàmù jíjẹ gan tá a fi wá dúró tá a wá bí di pé à ń lọ tẹ́tí àwọn èèyàn tó bá ti ń sọ òótọ́ ọ̀rọ̀ pé tí bá ti ń sọ̀pọ́ọ̀tì òótọ́ tá a fi lọ tẹ́tí àwọn èèyàn tá a fi máa wò pé àfi ká fipá ṣe oore wo ní bẹ lórí ká jẹ ìmáàmù gbogbo òlu oore wo ní bẹ bí ìmáàmù jíjẹ gan tó le tó bá bí ò bá ní nǹkan mìíràn ṣùgbọ́n lọ́n fúnra rẹ̀ ń sọ fún yín pé ìmọ̀ sún ẹjọ́ ń síwájú ni pé mo fẹ́ kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi tí ì ṣe tiyín lẹ̀ kẹ́ ẹ fi pẹ̀lú iyì àti ẹ̀yẹ kí ló tiẹ̀ lè àwọn tí wọ́n ń kówó lẹ̀ fún yín tẹ́ ẹ fi ń rí gbogbo ẹ̀ tọkàn fi balẹ̀ wọn ò ṣe pa owó yẹn pọ̀ kí wọ́n ralẹ̀ fún yín kán kọ́ mọ́ṣáláṣí fún yín kẹ́ ẹ jẹ ìmáàmù kọ́kàn yẹn ọbalẹ̀ kẹ́ ẹ mọ̀ pé gbẹnimúlẹ̀ ẹnìkan kan ò sí ní báyìí fàyùn èwo ló ń jẹ tí wọ́n gbé fún wa oúnjẹ ló gbóná yìí wọ́n làwọn bún wa lóúnjẹ oúnjẹ gbóná wọ́n tún fún wa lómi wọ́n tún lómi omi gbóná tó ni bá a ti ń jẹun làyà ń ta wá a tún mú mi sí náà omi gbóná tó là ń mu èwo ló ń jẹ tá à ń jẹ tí ò fọkànbalẹ̀. mo dẹ̀ sọ fún àwọn oúnjẹ ní pé gbogbo ẹ̀bẹ̀ pé ẹbínú kú ẹbójú kú òfun wa ẹ ń bẹ ọba ẹjọ́ tẹ́ ẹ sì gbé sí kóòtù sí bẹ́ẹ̀ ẹ máa wo ẹ ń bẹ kábíyèsí ẹ má bínú bẹ́ẹ̀ sì ni ẹjọ́ tẹ́ ẹ pé kábíyèsí sì wà ní kóòtù so ẹ̀bẹ̀ wo la fẹ́ pè yùn sẹ́yìn wa á ní pè ní ẹ̀bẹ̀ káyọ̀lẹ̀ bá a rí kọ́mọ́ bá fojú aláṣejù wo kábíyèsí ẹni bá wà fojú aláṣejù wo kábíyèsí òun á jẹ́ kó yé pé àbọ̀ làákàyè ní dà ọ́ láàmú gbogbo àwọn bloggers tí ń gbogbo tẹ̀ ń fún àwọn bloggers tẹ̀ẹ̀fín sófò yẹn èèyàn ṣe pápọ̀ kẹ́kọ̀ọ́ mọ́ṣáláṣí èlò wọn ń talẹ̀ l'Ógbómọ̀ṣọ́ bójú Ògbómọ̀ṣọ́ lẹ́fẹ̀ẹ́ kọ́ sí èlò wọn ń talẹ̀ gbogbo owó tó ti lọ lórí ọ̀rọ̀ yìí gan ó ti tó kọ́ mọ́ṣáláṣí kódà ó tún yọ lẹ́sẹ̀gbẹ̀ rẹ̀ àbí èèyàn lè gbé ẹjọ́ lọ kóòtù láì náwó ni. Mr. Kehinde Akintunde, God bless you, sir. Mo appreciate yín, sir. Má mi share program yẹn. Ẹ̀yọ́ nọ́mbà yẹn o sì nọ́mbà orí program o. Nọ́mbà tí yẹn lè pè mí sí lẹ́yìn ètò ni mo fi lẹ̀ o. Bí yẹn bá pè ní sinmi ní gbé má bínú àfọ́gídí kọ́ o. Àfọ́gídí kọ́ o. Àsìkò táwọn gba kọ́ lórí ètò náà ń bọ̀ wá. Nígbà tí ẹ gbẹ́jọ́ sí court tẹ́ ń bẹ kábíyèsí
torí nígbà tí mo tún di mo rí pé ọjọ́ tó wà ń kọ́ọ̀tì yẹn gan kì í máa sọ̀rọ̀ ọjọ́ méjì. Ebi nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe àkọ́kọ́ ni pé kẹ́ ẹ lọ withdraw case tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ òpin lóòótọ́ mi ò ní nǹkan kan ṣe mọ́. Ẹ̀kejì ní tó bá ní kẹ́ ẹ ṣe kẹ́ ẹ dẹ̀ ṣe kí ló bá ní ẹ ṣe. Káwọn tó bá ní kẹ́ ẹ ṣe yẹn ó nira fún yín àti ṣe ẹ ṣe gbé ipò yẹn lẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Gbogbo àwọn tí wọ́n nífẹ̀ẹ́ yín ní diaspora ni àwọn tí nífẹ̀ẹ́ yín nílùú Ìwó àwọn tí nífẹ̀ẹ́ yín ní gbogbo ayé yẹn kí wọ́n dáwọ́ jọ pọ̀ fún yín kí wọ́n kọ́ mọ́ṣáláṣí ńlá fún yín. Wọn ò bí bá bẹ nìkan dá tí ó ní mọ́ṣáláṣí tó bá kọ́ tẹ́ bá ní fúnra yín tí ó sọ pé ta ló fi ń jẹ mọ́mù ń bẹ̀. Ẹ bá wù yẹn fi yàn jẹ mọ́mù báwù yẹn máa kírun bẹ̀ fún ẹ bẹ́ẹ̀ lẹ́nu nǹkan yín. Torí tí n bá wọ ọ̀rọ̀ yẹn ń gbà míì ń wá wò pé tí ò bá ní ìdí ìmáàmù ó sì wá lé tó báyìí. Ìmáàmù jíjẹ́ sí wá lé tó bá ń di pé àwọn à ń fa wàhálà tá à ń lu rẹ ní tá à ń sàṣì rẹ ní ó sì wá lé tó bá. Èyí tá à ń wí nísìnyí lọ́dọ̀ ẹni tọ́lọ́run jogun làákàyè fún àbí lọ́dọ̀ ẹni jásí pé ìfẹ́ inú ní ń dà láàmú yóò ní wóróworó ni. Bí wọ́n ti sún ẹjọ́ síwájú yẹn tí wọ́n tún ti wọ́n sún sí jẹ́ February ni wọ́n tún sún dájọ́ sí. Ẹ dákun bí wọ́n ti ṣe ń sùn yẹn mọ́mù ẹ̀ ṣe jáde kẹ́rì withdraw. Wàláhì tàlẹ́ tí mi mọ̀ ní pé tẹ́ ẹ bá jáde tẹ́ ẹ ní kábíyèsí mo gbà fọ́lọ́run ẹ jẹ́ máa lọ mo yọ̀dá mọ́ṣáláṣí ẹni bá wù yẹn fi jẹ́ kábíyèsí nǹkan lè ní ìmáàmù fún tó ṣeun 15 million rí ọ̀rẹ́ mo fún ọ lè kọ́ mọ́ sásìtọ̀rọ̀ tiẹ̀ náà lè mọ jẹ́ mọ́ ń bẹ̀. Oore wo ló tó oore léhùn oore wo ló tó yẹn ní tó jẹ́ ti èèyàn tí ìṣe tá a ṣẹ̀ ń sáìn sẹ́ẹ̀ mọ ìwé tẹ́ tọwọ́ bọ̀ kẹ́ tó di ìmáàmù pé Ọlọ́run ọba mi ní máa lọ síbi kan láìsí mo sọ fún yín kábíyèsí ẹ̀yin lẹ́nu ìlú tẹ́ ẹ tọwọ́ bọ̀ fúnra yín bó ti yẹ pé nísìn ẹ̀ ń sọ pé ẹ̀ tọwọ́ bọ̀ oore oní tó kéèyàn ó gbà fọlọ́ lórí tọ́nà bá kó gbà fọlọ́ lórí bọ́lọ́ tọ́nà bá gbé nǹkan sí. Bí wọ́n ti ń postpone kéèsì yẹn tí wọ́n ń àjọ kéèsì yẹn gbogbo ẹni mo lè fi sọ fún yín kò ní kí irọ́ di òótọ́ o kò ní kí irọ́ di òótọ́ o kò ní kọ́lọ́wọ́n mọ́ gba ẹ̀tọ́ ẹni tó lẹ̀tọ́ kọ́ mọ́ gbà fún o ọ̀dọ̀ wa ní ti ń pẹ́ o gbogbo ẹ̀ nídìí o. Àmọ́ ẹ̀yìn tẹ́mi máa kàn rí ni pé Ọlọ́run kan fẹ́ fi yun ó fi ìfẹ́ hàn sí ìmáàmù Tọ́líà níbi ń fi hàn pé ìmáàmù Tọ́líà ìfẹ́ kó fi ẹ̀tẹ́ kúò lórí ìmáàmù yẹn fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kúò wàláhì ayé wà. Láti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kúò oore olótóyún tẹ́ bá wá kúò kẹ́ ẹ wá ohun tọ́lọ́run bó ṣe fún yín kẹ́ ẹ wo ẹ̀san tọ́lọ́run tún san fún yín ẹ rí i pé Ọlọ́run lè padà wá sórí tí ó ju ti ìmáàmù tẹ́ ń dùn ìgan fún yín lọ. Ọlọ́run gbọ́ Ọlọ́run bá sóre kiri. Èmi ti mọ̀ wíwọ̀ tí bá ti fẹ́ sọ̀rọ̀ gidi tó wọ́n ní Yorùbá ní bàbá gúnyán sínú ewé tá a ṣe ọbẹ̀ sínú èkú ẹ̀pà ẹni tí yóò yó ẹni tí ò ní yó kò sí bẹ́ẹ̀ sì lè wí ọ̀rọ̀ lọ́pọlọ tó àwọn nǹkan ń bẹ yìí tí ń bẹ nù wọn àti bọ́lọ́run ti ṣe dá wọn pẹ̀lú àìní làákà wọn wọ́n sọ̀rọ̀ tí ọ̀dà ẹ wo dèdèrè nìsín onídèdèrè ẹ dákun sí táwọn sọ ìtàn advice mọ́ mọ́ yín dèdèrè tó nìyẹn. Ẹ má wulẹ̀ ẹ̀dá eléyìí lóhùn kọ́ lọ́pọlọ kẹ́nìkan kan wọ́n ti ẹ̀dá lóhùn ní comment section. Alaminu àbí ní pera ẹ̀ Alaminu nígbà ẹ̀pọ̀ omi inú yín ọkàn kéwú ni kéla káì à ń sọ inú kéwú tí wọ́n ké áyàwó àdìsí wo Ọlọ́run ti dáná ká máa fipá gbà nǹkan tọ́lọ́run bá fún wa. Tí ibà sógun lè bá bá tèmi Alaminu wáyé ogun lè bá bá tiẹ̀ àbẹ́yẹ ogun lè bá bá ìmáàmù tẹ́ ń torí ẹ̀ kú lọ yìí Agba ti fẹ́ sọ àwọn ènìyàn ti fẹ́ kẹ́lẹ́ o interrupt mi kó distract tí mo ń sọ yìí. So Ìmáàmù Tọ́lá ayé wà fún yín láti ṣe kíni láti gbà fọ́lọ́ lórí kádàrá kẹ́mu tọ́lọ́ ń bá ó ṣe gbogbo àwọn oore tọ́lọ́ àìmọye èèyàn ẹ wo àwọn tá a dákọ tí ò tó yín wọ́n ń kọ́ mọ́ṣáláṣí fúnra wọn ni. Muhammadu Jami àmì Ọlọ́run òun náà tó Ọlọ́run dá lọ́lá kó lè du ìmáàmù ń lu kìsí bí tí wọ́n ti bí wọn ṣùgbọ́n àfa ń ṣe kí ni ọwọ́ owó kọ́ mọ́ṣáláṣí ńlá fúnra ọkọ̀ lè kí ó mọ̀ ta ni ó bá dù ta ni ó lè kó mbẹ́
àwálù sọ̀lìhìn tani ó lè kó láyé rẹ̀ Muhammadu Rasulullah afa Mukhtar tó kọ́ mọ́sálásí tani ó lè kó nídìí nǹkan rẹ̀ bàbá ọ̀tẹ́ ọkọ̀ mọ́sálásí ńjọ́ Jímọ̀ wọ́n ṣe kútúbà fúnra rẹ̀ tani ó lè kó nídìí nǹkan rẹ̀ bẹ́ẹ̀ bá wá ti wá gbà fọ́lọ́run oore téèyàn ò expect gan yóò ṣe fún yàn ọmọ tawakkal ala rahman wa huwa asibu ẹ gbọ́ ni inú tí àkàntà máa ké ń gbà yẹn tí táwa ké tó yí àwa tá a sì mọ̀ táwa sì ń lòdì sí òjò gbu à ń ṣe wérédé àṣà ádámọ̀ ló sì kọ́ on tawakkal ala rahmani in kunta akilan sayati kabil arisa kimina aisula tadiri kéèyàn ó gbára tọ́lọ́run ọba béèyàn bá ló ńlá káyì tí èèyàn bá jó ńlá káyì tawakkal ala rahmani in kunta akilan fara tọ́lọ́run ọba tó bá ńlá káyì ọlọ́run ọba yẹn ó padà wá ṣe tó fẹ́ fún ọ mina aisula tadiri láàyè tó ò ti ro kàn àìmọye àwọn tí wọ́n náà wọn nífẹ̀ẹ́ wá sí Ìmámù Tọ́líà gbogbo wọn ní ìjọ tó bá gbà fọlọ́ lórí kádàrá pé Ìmámù Ògbómọ̀ṣọ́ mo fi ilẹ̀ kábíyèsí ẹ̀yin ìlú ẹni bá wù yẹn fi sí ẹni bá wù yẹn sí kí ni ẹ fi sí ìjọ náà lẹ́mọ̀ pé àwọn èèyàn ayé nífẹ̀ẹ́ yín àrẹ tí ó pè yín pé Ìmámù ẹ̀ máa bọ̀ wá mo sì mọ kọ́lẹ̀ mo bùn yín yányán kò ní fi yín jẹ́ mo bùn yín yányán ṣùgbọ́n lọ́wọ́ gbà tẹ́ ẹ bá ti ń dúró lórí pé tí n bá jẹ Ìmámù Ògbómọ̀ṣọ́ ìṣẹ́ tẹ́ bá sì dúró lórí ẹ̀ déédéé orí náà bá tún fẹ́ ṣe fún yín ó lè mọ́ wálé ó lè mọ́ wọlé o ó lè mọ́ wọlé àfáà àti bá ń ṣe wáàsí fún yàn ẹ̀kọ́ kan náà wọ́n náà máa try àti máa gbọ́ advice tó gbé Quran tó ní fasakir fàyínà díkẹ́rọ̀ tàn fálẹ̀ mọ̀mí nínà gbogbo wa lálẹ́ mọ́ kò sẹ́ni tó lè ṣe wáàsí fún yàn wọ́n postpone kéèsì wọ́n adjourn kéèsì wọ́n gbé kóńbì kan kò lè ìyún ò dírọ́ lọ́wọ́ ìyẹn ò sọ irọ́ dòótọ́ kò dẹ̀ lè bà láyé kó sọ òótọ́ dirọ́ báwo ti máa sọ leléyìí ìwọ tó bá ya wèrè comment section ní kó ya wèrè nǹkan ọ̀kan ló lè ṣe ó lè dí mi lẹ́nu kí n má sọ̀rọ̀ mọ́ o lè kọ́ tó bá wù ọ́ o lè sọ pé tí mo wí ọ̀dá àkọ́ ni pé o lè gba fóònù lọ́wọ́ mi o sì lè ní mọ́ wí mọ́ kì í dẹ̀ ṣe dá díẹ̀ ló ń ra dátà fún mi tó fi ní mọ́ ṣe mọ́ so ìyẹn ò possible ẹ̀kẹ́gi lé pé o sì lè pàdé mi kó o ló kú bí tí ń fẹ́ rìn nígbà tí ìṣe pé wọ́n ṣépè fún ẹ èmi yún ara òkè mi kọjá yún wàláhì mi kọjá yẹ nígbà tá sọ̀rọ̀ àwọn ará wọn ọ̀gá yíjò ní Olúwatán tá a kìlọ̀ fún wọn tí wọ́n mú ti fámìlì mi wọ́n mú ti fámìlì mi mọ́ tọ́wọ́ wa lè fi fámìlì yẹn tírẹ́ẹ̀tì mi wọ́n mọ̀ pé fámìlì mi gan ò sí kíni wọn ò sálábòsí so àwọn èyí sálábòsí a sì lè dúró lórí àbòsí Ìmámù Tọ́lá advice tèmi fún yín nìyẹn o Abdulhamid ò fi dìdìrín Aminu àbíkínà ń pèlè ọ̀pọ̀nú yẹ ò fi lẹ̀ ó ti sórí tó bá ti rí àwọn ẹni bá lójú inú tó ní ìtàn pè ní àínú tó bá ti rí ẹlòmíì nípa tí ó kọ ó ti rí i pé Ọlọ́run ò kọ lẹ́ni tí ó mọ dá sí nǹkan rí láyé bó sọ nǹkan rí fún nǹkan ọ̀rọ̀ bú ní ọ̀sọ̀ lẹ́nu bọ́lọ́run ti dáhùn nù kò yẹ kó fi yẹ kẹ́ fi yún lẹ̀ so irú wa yìí gan àti ẹ̀tọ́ náà kò yẹ ká tẹ̀ mọ́ dáhùn kan ló mọ̀ ìwọ tínú bá bí tó rí i pé Ọlọ́run ṣàánú rẹ tó tú ọ̀rọ̀ sọ èyí tí mò ń ṣe yìí náà tó bá fẹ́ takò mí ó ṣe fídíò ní ọ̀nà gbé fó tí wọ́n ó ṣe tí mò ń ṣe lórí fíṣẹ́ tó wọ́n náà lọ gbé pé tọ̀ báyìí lọ́wọ́ ti jẹ́ tó bá ní fáàkì lọ́wọ́. Defamation of character ọmọ ṣe ń bí mo defamation of character kan bí ṣe mo fọ́ọ̀mù Tọ́lá lépè tó bá ti yá ọkọ ọmọ lọ prison dédìrín prison kọ prison ní defamation of character ó tiẹ̀ tún mọ̀ túnmọ̀ tóun tí wọ́n ń pè defamation of character à ń fún yàn láàdváìsì pé ẹ ṣe báyìí kọ́ lọ́wọ́ ṣàánú yín ó tún ní defamation of character tó bá yẹ kí wọ́n jù yàn sẹ́wọ̀n ìwọ gánlẹ́ wọn mú lọ ẹ̀wọ̀n
àwa la nífẹ̀ẹ́ Ìmáàmù Taliat ká gbà fọ́ Ọlọ́run ní sinmi o ká gbà fọ́ Ọlọ́run ní sinmi kádàrá ò ṣe kọ̀ láì gbà kádàgbà fọ́ Ọlọ́run ní sinmi àìgbà fọ́ Ọlọ́run ìyọnu ni o àìgbà fọ́ Ọlọ́run ìyọnu ni kádàrá ò ṣe kọ̀ láì gbà kágbà fọ́ Ọlọ́run ní sinmi. Bí èèyàn bá gbà fọ́lọ́run lórí tọ́lọ́run bá ṣe fún yóò kò ní problem. Ìlú téèyàn bá wà tó bá lè ní mushkilat kó tó ní ṣù pẹ̀lú kábíyèsí ìlú yẹn béèyàn bá tètè ṣọ́ra kò easy. Tó bá jẹ́ mi ní gbogbo ẹ̀bẹ̀ yẹn ò ní wúlò kò ní wúlò ṣùgbọ́n ká gbà fọ́lọ́run lórí kádàrá. Ẹ̀yin ẹ ṣe bí ọkùnrin Imam bàbá bóyá mo yọ̀ǹda kẹrin tọ́lọ́run bó ṣe rẹ́yìn náà bọ́lọ́run ọba tó bá lóòótọ́ ẹni Ọlọ́run ní yín tọ́lọ́run sì ràn yín yóò sì bí ó ti ṣe Ọlọ́run ó ràn Ọlọ́run fúnra rẹ̀ òun náà ni ó padà sí kíni ni ó ju ẹ̀bẹ̀ ti rìn bàbá ọ̀nà sì jìn Ìmámù ọ̀nà jìn you are still young láti débi tó tún pọ̀ nú ayé. Ẹ má wo tàwọn tí ń wí wórówóró ẹ má wo tàwọn tí ń lo fake love o Ọlọ́run tí máa ń ṣoore fún yàn lọ́nà téèyàn rẹ̀ ò ní kẹ́ wo. Èyí tí mo wá lè ní ẹsẹ̀ advice ni ló yẹ kí n lè gbé picture yẹn sí. Ìmáàmù bí wọ́n ti ń sún bí wọ́n ti ń àjọyìn kéèsì yẹn síwájú tí wọ́n àjọyìn rẹ̀ yẹn ààyè lọ́lọ́run fi ń sọ fún yín pé imam ibòmíì ń bẹ nílẹ̀ ta pèsè tó dáa. Ìdí ni pé àwọn tí wọ́n láwọn làwọn ní kinní náà ò ní dákẹ́ bọ́n bá ti dákẹ́ ní gbangba náà wọ́n tún máa bẹ́lẹ̀ pé Ọlọ́run gbẹ̀tọ́ wá fún wa. Ọlọ́run gbẹ̀tọ́ wá fún wa. Ọlọ́run gbẹ̀tọ́ wá fún wa. Àwa sì rí pé bá tá à ń ṣe yìí kò lè hun wá. Ní tí òfin ní hun wá rí àkọ́kọ́ bó bá pẹ́ nìkan gbé owó fáwa ká tó mọ wá sọ̀rọ̀ ńlókù. Àbẹ́nìkan ló rán wa pé lọ gba ibà ilé mọ́ wí tó ń wí ńlókù ní òhun mi. Àbí wọn láníyàn kan tí ó dá kí láà nífẹ̀ẹ́ kí láà mọ yé ti ara wa fún. Ẹni bá fẹ́ kókótò á sọ fún ni mọ́ kókótò. Àbá wá wí fún tí ọba gbọ́ tó bá rí okó sí. Tí ò bá sẹ́ni kan ti ń gbó fún àwa ká tó bọ́ sórí ibi tá a bọ́ sí tá à ń wí tá a sì mọ̀ pé tá à ń wí yìí à ń wí nípa pé bọ́lọ́run ti ṣe fẹ́ ẹnu ló kù. Ṣé pé ìwọ tó ń ṣe ẹni kankankan tí ó bá ti ya ọkọ lọ prison kó mú àwo àtàwọn fámìlì ẹ̀ kó kọ́ rí bẹ́ẹ̀ sọgbọ́n ẹ ti àá sọ gbìyàn di manamu ẹ náà ṣe you go to pay anything university of parata go to prison did you like everybody ẹjọ́ là ń bá kinní kan rò. Orí Ọlọ́run bá pọ̀ fún èèyàn tó bá gbà fọ́lọ́run. Orí Ọlọ́run bá pọ̀ fún èèyàn tó bá dúró tọ́lọ́run. Orí Ọlọ́run bá pọ̀ fún èèyàn tí ò bá wo orí ọwọ́ ẹ̀dá tí ń wo tọwọ́ tọ́lọ́run. Tó bá gba kinní kan lọ́wọ́ èèyàn lẹ́ni kó o filẹ̀ kódà kó jẹ́wọ́ lo ní táwọn tí wọ́n tún dìyàn lọ́wọ́ pé kinní yìí filẹ̀ béèyàn bá lè filẹ̀ Ọlọ́run padà fún ẹni tó ju tẹ́ńgbà lọ́wọ́ èèyàn lọ. Àmọ́ téèyàn bá dúró lórí pé rárá eléyìí sẹ́ I must orí Ọlọ́run bá pọ̀ o. Àkọ́kọ́ nù ẹ̀kejì wá ni pé ó lè padà wá já síbi tí èèyàn ò tún fẹ́. Ó ṣe kí ni ó lè já síbi tí èèyàn ò tún fẹ́. Ṣùgbọ́n kí láàfi kọ́mọ ìyá ẹni ó ṣẹ̀sìn sí kí láàfi kẹ́ni tó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ wa kí láàfi kó sí kí ni kójú ó tì í ṣe. Ìmáàmù tẹ́jọ́ ò ná mi ní kò affect life mi kẹ́mọ wà ń bẹ̀ lọ gbére kọ̀ọ̀kan mi kò affect mi kò bu ikún mi kò dín ìkù lára mi kẹ́ẹ̀sì kú òun bẹ̀ lọ́la kẹ́lẹ́ ṣe mọ́ kò dín yàrá mi kù kò sí lékún
aljazā'u min jinsil 'amal gbogbo tí kò bá ṣe dáadáa inú náà ló ní kò sí nǹkan kan aljazā'u lil-insāni illā lil-insāni fa bi-ayyi ālā'i rabbikuma tukazzibān wọn ní kó sẹ́yìn nìkan kan fẹ́ nìkan kan. So my own advice nìyẹn gbogbo àwa tá a sì dúró lórí òdodo ẹja continue kẹ́ni kálukọ̀ mọ́ sọ̀rọ̀ ọ̀fẹ́ nú ẹni bá sọ̀rọ̀ ọ̀fẹ́ nú nìkan ni máa yíwọ́ fún o èèyàn tí ò bá sọ̀rọ̀ ọ̀fẹ́ nú àfáà kan bá mi lánàá ó ní àṣọ bí ẹ nítorí ẹ̀ ń ṣe yìí Islam ló yẹ kó mú sọpọ́ọ̀tì Mùsùlùmí ló yẹ kó sọpọ́ọ̀tì kódà mú ní ara béèyàn bá gbọ́ ẹ̀sìn yìí Islam kọ́ wa pé ká gbé ègbè fálárì with any reasons ara àbí ká gbé àrífẹ́lẹ́bì kí Mùsùlùmí ẹgbẹ́ mi ó mọ̀ ṣe tí ò dáa má jẹ́ kó yé kó jẹ́ pé Kìrìsìtẹ́nì ló ṣe ń tọ́ dáa ìwà tó ní pé Mùsùlùmí yẹn òun ní pé Mùsùlùmí ni Mùsùlùmí lèmi náà màá wá sọ fún pé tó ṣe lọ́dà òun ló sì ṣe tí ò dáa kò possible. We are all human beings. We are all human beings. Gbogbo wa lọ́lọ́run dá gbogbo wa sílẹ̀ ẹ̀dá Ọlọ́run ni wá ẹnìkan ò lè dẹ́nìkan yà síbì kan àti Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí àti oníṣẹ̀ṣe sẹ́nìkan lè dára rẹ̀ ni. Sọ wá nítorí ìyún ká wá ní Mùsùlùmí lélẹ̀ ńgbà táwọn nǹkan pẹ̀lú Boko Haram jọ kìíní àná bí wọ́n bá pààyàn wọ́n ṣe bisimilahi Allahu akbaru ṣèbí tí wọ́n wí lẹ́nu náà la máa ń pè ká tó pẹran ṣe nítorí wọ́n jẹ́ Mùsùlùmí ká sọpọ́ọ̀tì wọn kò possible. Àwọn kọ́nù lára àná Muhammad tí Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì bá ń jà tó bá bí Kìrìsìtẹ́nì lọ jà rí á gbáre fún un láìsí pé kinní kan àbí ìbá dé kóòtù sí kóòtù máa ń béèrè pé ẹ̀sìn wò lẹ́ ń sí kẹ́tọ́ kí wọ́n dájọ́ fún yín wọn kì í fi ẹ̀sìn dájọ́ Ọlọ́run gan kì í fi dájọ́ Ọlọ́run tó ń wọ̀n sí kíni òun ò ní gbé ààrẹ fẹ́lẹ́gbì láyé kò sí ní ẹ̀bà láyé gbé ẹ̀bí fálárì bó ti wù kẹrún kẹ mú irọ́ kẹ fún tó kẹ bo irọ́ tó tẹ bá bò fàìmọ̀ iye ọdún ìjọ tí ó bá sí ẹ̀kan náà ni ó sì ìjọ tí ó bá máa sí táàsì ni ó bá tú báyìí yóò túlẹ̀ kan náà ni níta sọ nìyẹn kò sí mọ́lẹ̀ àjọyìn kéèsì kíní kan tó ẹ̀ lè sọ irọ́ dòótọ́ kò possible. Ọlọ́run ó sì padà gbé síbi tí ó gbé sí a sì dúpẹ́ fún Ọlọ́run gbogbo kí nìyẹn ò affect nǹkan kan ní ìlú ẹ̀yà wúra wa ta ni wọ́n affect nísìn kí láǹfààní iye tá a jẹ́ tá a lóye ìlú ni tí wọn ò pè wá dá sọ̀rọ̀ ìlú yẹn tí wọn ò pè wá dá sí kò ní mínì kò ní túmọ̀ Ọlọ́run ní fi wálẹ̀ so imam Ọlọ́run ṣe kí ni yóò kọ́ yín máa ṣe advice tèmi nìyẹn bí wọ́n ti ń yàjọ rẹ̀ yẹn ẹ lu ìjẹni Ọlọ́run ẹ lu ìjà àfà ní tó bá ní ẹ ṣe ní táwọn ẹbí bá fẹ́ ẹ bá wọn fẹ́ tó bá ní kì í ṣe bẹ́ẹ̀ ẹ gbà bẹ́ẹ̀ kẹ gbà fọ́lọ́run kẹ gbà fọ́lọ́run kò ní sinmi o oore pọ̀ tọ́lọ́run lè ṣe 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 o ká jẹ́ ìmáàmù ìlú èso òpin oore o gbogbo àwọn àfáà tó hàn tá à ń gbókọ wọn ṣé wọn náà jẹ́ ìmáàmù ìlú ni àwọn kan sì jẹ́ ìmáàmù ìlú wọn hàn bí a ti dá wọn tẹ́lẹ̀ nu bá ń jẹ́ ìmáàmù ìlú náà bí wọ́n ti hàn nìyẹn ẹ bí ìmáàmù Ọ̀fà ìmáàmù ìlú wo ni ọba wa Àjàní jẹ́ Bello jẹ́ ọlọ́mọba kẹ́ wọn ìmáàmù ìlú wo ni wọ́n jẹ́ bí wọ́n ti hàn tó nú ayé oníwàásí àgbáyé ló wá kẹ́ ìmáàmù ìlú wo ló jẹ́ káàtì ẹ̀ níbi akálẹ̀bá hàn náà ni ṣé òzá ṣe lé sáńbò ìmáàmù ìlú wo ni wọ́n jẹ́ ìdásàláàtì ìmáàmù ìlú wo ni wọ́n jẹ́ bàbá wọn níwà bàbá wa Ràìmí Àbàtà múwú ti ìtàná ìmáàmù ìlú wo ni wọ́n jẹ́ múwú ti ìtẹ̀ní gan fúnra wọn bàbá Sùlẹ̀mánù Fárúkù oníkíjìpá ìmáàmù ìlú wo ni wọ́n jẹ́ ẹ jẹ́ àgbọ̀n tá à ń ṣe ìsìláàmù kọjá báwọn máa jà sí màmú ká mọ wá tó wà lọ́mọ wá dé ká tún wá dúró lórí pẹ́ ká wá dúró lórí pé dandan sẹ́ torí Ọlọ́run bá pọ̀ ńlẹ̀
هذه تشكرة أما سأتعالى إلى ربي سبيلا ẹ bá wò yín kẹni tá a sọ yóò da ìmọ̀ léwákì ìyàwó fọ́ torí náà àwọn nǹkan tí wèrè kan ti ń sọ pé kárátà ní dìrìn orí ọlọ́run bá pọ̀ tọ́lọ́run lè ṣe fún yàn orí ọlọ́run bá pọ̀ èèyàn sì lè tírẹ́tì èmi o kí n má sọ òdodo mọ́ o àfi tí n bá sọ ò bá lẹ́rìí lókù ní tí n bá ń sọ tí ò bá ní ẹ̀rí lókù tí ò bá dẹ̀ ṣó ọ̀ fún mi lókù ní sọ òdodo mọ́ àbílẹ́wà ní kí n máa tẹ̀lé rọ́lẹ́yìn kò possible apáàtì yẹn gbogbo wa náà lè sùn ká kọ́ síbi kan náà ṣé ẹ fẹ́ gbogbo ayé di ti ń rìn gbogbo wa ká join yín it's not done that way láyé àwa kan lọ báyìí ẹ̀yin kan lọ báyìí ni gbogbo àjọ ń ṣayé pọ̀ náà ni ọlọ́run ló mọ ibi tí ó tó kó wá sí kò jù bẹ́ẹ̀ lọ ẹ bá mi share program yẹn ẹ bá mi share rẹ̀ kò lọ fà á ayé wà o ìmáàmù ẹ lọ in peace kò síjà wàláì ìyẹn ò mú yìí wá àwọn fáǹsì kan kọ́ mọ́ṣáláṣí fún yín kẹmọ lo dáwọ́lá yín lọ ẹnìkan ò ní bí léèrè kò sí ní lé yín kù ń bẹ tó ń bá ní ẹgbọ́ o salamu alaikum. أعوذ بالله من الشيطان